A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo sì kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ máa fi ń wò mí, ojú náà mà ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìró ayọ̀ ẹ máa fi tí yín gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run wọlá nínú oṣù tá a wà yìí, àtèmi àtẹ̀yin, á ra àánú gbà. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, ẹ wà nílùú òyìnbó. Mo kí yín, ẹ kú gbogbo ìgbà mi, ẹ kú gbogbo ìgbà. Ẹ̀yin tí ẹ ń fún mi ní káàdì, ẹ̀yin tí ẹ ń fún mi ní data, ẹ̀yin tí Ọlọ́run mọ̀, ẹ̀yin tí ẹ ń fún mi lówó, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àtúnṣe tolókun, àtúnṣe tọlọ́sà, ẹ gbéra yín pamọ́ báyìí. Ọlọ́run á fi yín hàn ní dáadáa. Ọlọ́run á fi yín hàn láìpẹ́. Ọlọ́run á fi yín hàn sówó. Ọlọ́run á fi yín hàn sọ́lá. Ọlọ́run á fi yín hàn sí ire gbogbo, àìkú baálẹ̀ ọrọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ ránṣẹ́ yìí lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo mọ̀ lóore o. Ẹ ṣé, mo dúpẹ́. Mo sọ pé tẹ bá subscribe, inú tèmi gan dùn, inú mi ń dùn báyìí. Inú tí yín náà ò ní bàjẹ́. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe. Ẹ má kàn wò mí lásán. Torí pé àǹfààní pọ̀ fún àwa tí a ti subscribe ju àwọn tí wọn ò tí subscribe lọ. Ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan máa wò wá. Àwọn tó bá ti subscribe, gbogbo tá bá ti ń ṣe program náà lẹ́ máa rí. Àwọn ètò yìí, ọmọdé ò mú tiẹ̀ ń bẹ̀, àgbà ò mú tiẹ̀ ń bẹ̀. Mo fẹ́ ká jọ bu omi ọgbọ́n wẹ̀. Ká jọ yá wa ní ọgbọ́n. Torí wọ́n ní ọmọdé gbọ́n, àgbà gbọ́n. Ìlà fi dálẹ̀ ẹ̀fẹ̀. Inú ọgbọ́n táwọn bàbá wa gbọ́n nígbà wáṣẹ̀, ó ń bẹ ńsìnyí náà. Ó ń bẹ. Àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Ẹ̀yin àgbàlagbà tí ẹ ń wò mí nínú ilé, ojúbà yín o. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọ̀wọ̀. Ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi. Nítọ́mọdé bá rúgbà, àròkò dálẹ̀. Ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà ẹ̀yin ìyá mi, Ajíbọ́lá, kókòdò tí ń rún yùmùyùmù. Apanimọ́ wàá gbọ́n lókìkí òru. Mo júbà lọ́wọ́ ẹ̀yin àfáà tínú yín mọ́, tẹ́ ya wòlíì, ìbà lọ́wọ́ yín. Ẹ̀yin wòlíì, pásítọ̀, mo júbà lọ́wọ́ yín. Ìgbésù lápá kan. Bá ti júbà Ọlọ́run, ká júbà èèyàn. Ẹ jẹ́ ká júbà èṣù lápá kan. Torí pé ẹ̀dá kan náà lòun náà. Èṣù ò ní ṣe wá, táyà tọmọ tẹbí tará. Mo mú wá fún wa lónìí. Mo mú iṣẹ́ bíbò àṣírí fún ẹni tó bá jẹ gbèsè. Ẹni tó bá jẹ gbèsè ni mo mú wá fún wa lénìí. Ohun tó wà lọ́wọ́ mi, ẹyin ìbílẹ̀, ẹyin adìyẹ ìbílẹ̀, ẹyin òrò ló wà lọ́wọ́ mi. Ìwúlò ẹyin adìyẹ fún ẹni tó bá jẹ gbèsè. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká lọ wá ẹyin adìyẹ mẹ́ta. Ẹyin adìyẹ mẹ́ta ni ẹ jẹ́ ká wá. Ẹyọ mẹ́ta ni ẹ jẹ́ ká wá. Àti ewé àpadà. Náà ni wọ́n ń pè ní ewé àlúpàídà. Ewé àpadà, náà ni wọ́n ń pè ní ewé àlúpàídà. Èdè ló yàtọ̀ síra wọn. Ewé àpadà yìí, ó máa jẹ́ 201. Àmọ́ kò gbọdọ̀ lu níbi kankan. Ó lè jẹ́ tútù, ó lè jẹ́ gbígbẹ. Ẹ jẹ́ ká wò dáadáa. Ewé àpadà ìlú, òun la máa wá. Á jẹ́ 201. Àti ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ ẹyọ kan. Ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ ẹyọ kan. Bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ ẹyọ kan. Báwo la ṣe máa wá ṣe? Àti odidi atare kan. Ewé 101 á tò sílẹ̀, á tò sínú apẹ ìjóògùn. Ìsasùn, ẹ jẹ́ ká wá ìsasùn tuntun. Ẹ jẹ́ ká wá. Ewé yìí ká wá sí ojú ẹ̀. Bí àpẹẹrẹ ewé mo mú lọ́wọ́ yìí. Ẹ jẹ́ kí n fi ewé yìí sí àpẹẹrẹ. Kí n fi ewé eléyìí sí àpẹẹrẹ.
Oṣó ni o, fún àpẹẹrẹ ni o, fún example ni o. Tẹ́lẹ̀ pé ojú ewé lélẹ́yìí, ẹ̀yìn ẹ̀ní, ojú òun la wá gbé sínú ìsasùn. Ó ti yé yín, àti gbé sínú ìsasùn. Ewé 101 á sì ojú ẹ̀ sókè sínú ìsasùn ni. Wá ti wá sí ojú ẹ̀ sókè, á wá fi ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ á fi sínú ẹ̀, á wá fi ewé 100 tó kù 100 á fi bò ó, á fi bò ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú odidi àtàrí kan. Á fi odidi àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́, á wá fi ewé yìí á fi bò ẹyẹ yẹn mọ́lẹ̀ láti fi bò ó. Ó yẹ ká lọ gbé sínú orí iná, láti gbé sórí iná láti jó. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣàlàyé fún yín yékéyéké. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tọ́lọ́run mọ̀. Bàbá kan tí máa ń bá mi sọ̀rọ̀ gbogbo ìgbà, wọ́n ní ṣé mo ní káàdì, ṣé mo ní káàdì. Màá ní mo ní káàdì. Tí wọ́n bá sọ pé mo ní káàdì náà, wọ́n á tún fún mi. Wọ́n á tún fún mi ní káàdì, ẹ tún fún mi lówó, ẹ tún fún mi ní data. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin tọ́lọ́run mọ̀. Níbikíbi tí ẹ bá wà, ẹ ní ra àwọn owó. Aláàánú ò ní jìnnà sí yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo mọ̀ lóore o. Ẹ̀yin tẹ́ ti subscribe náà, mo mọ̀ lóore. Oore ò ní wọ́n nínú ilé yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ̀yin tẹ́ wá ń wò mí, ojú tẹ́ tó ń wo ojú náà ní fọ́. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ má wò mí lásán, kí ẹ lè ránṣẹ́ yìí lọ́wọ́. Inú tèmi gán dùn tí màá rí pé subscribe, á lè máa wá sórí atẹ́gùn gbogbo ìgbà. Ṣé àti jó? Ẹ jẹ́ ká lọ. Ṣé àti lọ? Ó ti kúnná dáadáa, ó ti di ẹ̀bù. Ẹyin òróró 3 náà lẹ́ ń wò yìí. Ẹ jẹ́ ká ṣe é, ká bọ̀. Ṣé àti bọ̀? A máa pín ẹ̀bù yìí sí 3. Ẹ̀bù tá a lọ̀ yìí á pín sí 3. Ká tó sọ̀rọ̀ sí èèyàn, òun la máa lo oògùn yìí ní ìdájí, á lò fún ọjọ́ 3. Ẹyin yìí á bo èpo ẹ̀. Ìdá kan á fi ẹyin ìbílẹ̀ á fi jẹ pẹ̀lú àdúrà tá a fẹ́. Bá dọjọ́ kejì, á tún mú ẹyin kejì, á tún bó èpo ara ẹ̀. Ẹ̀bù yẹn á tún fi ẹyin yìí, á tún fi jẹ, á tún fi jẹ. Bá ṣe ṣe nìyẹn, bá dọjọ́ kẹta náà, bá ṣe lò nìyẹn. Ọlọ́run á jẹ́ kí ó bá wa lára mu. Fún ẹni tó bá jẹ gbèsè, wàá rí owó. Ẹni tí ò jẹ gbèsè náà, kò sẹ́ni tí ò lè lo, oníṣòwò lè lò, oníṣòwò oníṣẹ́ ìjọba lè lò. Bíbò àṣírí ni. Tá bá ní ìnáwó síwájú, a lè lo iṣẹ́ yìí. Ọdún ló ń bọ̀ lọ́nà yìí. Àwọn tá bá tètè rí ṣe, àárín nǹkan. Àmọ́ iṣẹ́ yìí kò ṣe pé yóò gbé, ó ń ṣe àlùjànnú tí ó lọ gbé owó wá fún ẹ níbì kan o. Kò ní gbé owó wá fún ẹ níbì kankan o. Àmọ́ wàá rí owó. Mi ò lè sọ pé iye báyìí ni wàá rí. Àmọ́ àṣírí ló bò. Àṣírí ló bò. Ẹni tó jẹ gbèsè àti ẹni tí ò jẹ gbèsè, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Láwọn iṣẹ́ kéékèèké báyìí, ẹ má fojú wo pé kéékèèké ni o. Ọ̀pọ̀ kọ́ lóògùn. Ọ̀pọ̀ kọ́ ni oògùn, bí mo ṣe máa ń sọ. Àṣírí ń bẹ tó ń jẹ́, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Babaláwo ló bá jẹ́ ni pásítọ̀ ní ẹni àfáà ní ẹni wòlíì ní ẹ̀yin ìyá àbíyè. Gbogbo yín, ẹ dákun, ó bẹ̀ yín ni. Kí iṣẹ́ lè jẹ́ fún yín, bá mi share ẹ̀ káàkiri. Kọ́lọ́run má ṣe wá ní omi adágún àbí ẹja náà kànga tó jẹ́ kojú kan náà ló ti mọ̀ àpò yìí. Kọ́lọ́run kó ṣèmi àti ní transformer tó máa ráyè mọ̀ múná bẹ̀. Àwọn bàbá tiwa, Ọlọ́run ṣe wọ́n transformer. Àwa fi rí ẹ̀kọ́ kan kọ́ látara wọn. Kẹ́lòmíràn wá lè kọ́ ẹ̀kọ́ yìí látara àwa náà. Ẹ bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. A lè rí báyìí lórí ètò yìí. Ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share, bá mi subscribe, bá mi like. Orúkọ mi yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Azeez Abolade. Ire o. Ó dìgbà kan náà.